Ayé o, èèyàn abìdí yányàn. Nígbà tí mo gbọ́ pé ẹni tó ní ibí yìí fẹ́ padà tà á, ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Ẹ̀yin yẹn wá, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun, mo fẹ́ kẹ́ ẹ sàmì àdúrà pé ẹ ní dúkìá yín tà ń gbàǹjo. Ọlọ́run má jẹ́ àtẹ́nítì ká, ẹ bá ń sàmì ẹ̀ kẹ́ ẹ sì tọrẹ àánú rẹ̀ fún ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ̀rọ fọ́pọ̀ lẹ̀ ń wò, ẹ̀rọ ẹ̀yìn lẹ̀ ń wò o. Ṣé ẹ rí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ibi tí mo fi hàn yín, ẹni tó ní mọ̀ ná owó o, ó mọ̀ gbìyànjú o. Bẹ́ẹ̀ ni iṣẹ́ á ná owó tó ṣe gbogbo ẹ̀. Nígbà tí wọ́n á pè mí pé ojúlówó ọmọ Yorùbá, a máa fẹ́ ta dúkìá yìí, ẹ ta kínni? Ẹ dákun èrè ló lẹ tí ì jẹ́ ń bi kínni. Ẹni tó ní lóun fẹ́ tà járe pé nítorí ẹ̀ náà lójú wọn fẹ́ tà pé kò sá mójútó gidi. Ẹ rí i pé ibi tí wọ́n ti máa ń ṣẹkù lẹ̀ ń wò yìí, táwọn ìyá wa ti máa ń mú ẹkù, tí wọ́n máa ń yọ epo tá a máa ń fi sọbẹ̀, òun lẹ̀ ń wò yìí. Ẹni sátakú pé ń sáta ni o. Ilé ẹlẹ́dẹ̀ lẹ̀ ń wò yìí o. Ilé ẹlẹ́dẹ̀. Ìyàrá tó wà fún àwọn ẹlẹ́dẹ̀ ń bí tí ó bá súnmọ́ 40, tí ó bá jẹ́ 40 yóò dín díẹ̀ ní yàrá tí wọ́n kọ́ fún ẹlẹ́dẹ̀, àwọn yàrá ńláńlá. Jẹ́ pé yóò gbà tẹ́lẹ̀dẹ̀ 5 sí 6 ní yàrá ńláńlá. Ẹni ẹ wò kí èèyàn ná dúró owó yìí. Ẹni tó ní, ń tọ́ dá mi lójú ni pé ẹni tó ní ilé iṣẹ́ yìí, owó tó ti ná bẹ̀ bó ṣe wà yìí yá kò ṣeé sí. Ìṣòro pò tí ì jèrè tó owó tó 200,000 níbi tá à ń wò yìí. Ẹni ẹ wò, atẹ́gùn lọ ká páànù rẹ̀ kú o, lọ ká òrùlé rẹ̀ kú o. Wọ́n wá láwọn fẹ́ tà. Ẹ má ta kínní, ó ní wọ́n sá ta ní jàre. Ó ní kò sá mójútó, òun ò sì ráàyè nǹkan kan. Nígbà tí ẹ mọ̀ pé ẹ ráàyè láti ìpìlẹ̀, kí ló dé tẹ́ ẹ kó owó yín kẹ́ ẹ fi dókòwò tẹ́ ẹ mọ̀ ń pa rẹ̀? Náà wò pé wọ́n ní owó ń bẹ ń bí kí èèyàn máa sin ẹlẹ́dẹ̀, owó ń bẹ ń bí nǹkan ọ̀gbìn, owó ń bẹ ń bí gbogbo ẹ̀. Kí la fẹ́ lò ní ọ̀rọ̀ yìí ni pé gbogbo ẹ̀yin tẹ́ bá ẹgbẹ́ oko mi lọ́wọ́, oko mi lẹ̀ ń wò lọ́ọ̀kan tó lọ́hùn. Ẹgbàjọ pààlà ni, àfẹ̀gbẹ́ ti ra wa ni. Ní tí ẹ bá ń ṣe inú ibẹ̀ yẹn, mímọ̀ mọ̀ ń tà, kò sí tí ń lọ́ ń bẹ̀ tí ń mọ̀. Tí ń bá kàn ṣe bí ẹni pé mọ̀ ló kú. Kò sí nǹkan tí ń lọ́ ń bẹ̀. Kódà ẹlẹ́dẹ̀ wọn a máa jáde wá nínú oko mi. Ẹ wo gbogbo ibi tẹ́ ń wò yìí, ẹ wo bí wọ́n ṣe ṣe, ẹ wo bó ṣe gùn lọ. Wọ́n sá takú pé àwọn fẹ́ tà ni o. Wọ́n láwọn fẹ́ tà, pé àwọn ò ṣe nǹkan kan mọ́. Ẹlẹ́dẹ̀ tó wà ń bí nígbà tó fi wà ń bí báyìí, ẹlẹ́dẹ̀ tó ti wà ń bí báyìí, tí ó bá tó 100 yóò dín ni, tí ó bá yóò dín díẹ̀ l'100 ni. Ẹ má ta. Ààyè tó wà nínú oko, ààyè wà ń bẹ o. Wọ́n sì wá ní àwọn ọ̀pẹ tẹ́ pé agric tí wọ́n gbìn tẹ́ pé ó ti ń so. Ẹni ló ń fẹ́ tà pé òun ò ráyè àti máa mójútó kínní. Àwọn tán sì dàbí pé wọ́n kálukú náà kàn ń ṣe bó ṣe wù. Bọ́ọ̀hò gidi ní ẹgbẹ́ o. Bọ́ọ̀hò ní ẹgbẹ́ kì í ṣe pé bí a kínní o. Ẹ̀yin kò tí mọ̀ pé eléyìí wọ́n náwó síbí. Ẹlẹ́dẹ̀ lẹ̀ ń wò tó gùn lọ o. Ilẹ̀ tó wọ́n á ṣẹ́kù sínú. Ẹ wò ẹni ẹ wò. Atẹ́gùn lọ ká òrùlé tẹ́ ń wò, atẹ́gùn lọ ká o. Atẹ́gùn ló gbé gbogbo ibi tẹ́ ń wò lulẹ̀. K'Ọlọ́run bá kó ṣàánú wa. Ilẹ̀ adúláwọ̀ láti máa rí ibi tálákà tí máa sọ pé ọmọṣẹ́ tí máa bẹ̀ lọ́hùn kọ́ga àwọn ó dèrò ẹ̀yìn kó wọn bọ́ síwájú. Ẹni ẹ wò. K'Ọlọ́run bá kó ṣàánú wa, ẹ wá dúró rọ̀gbọ̀n tẹ́ ni ẹ̀ ná. Kọ́ ọ̀gá o. Ilẹ̀ lọ́lọ́rẹ́rẹ́ yìí ẹ tún lè fi kọ́lé adìẹ. Wọ́n láwọn fẹ́ tà o. Tẹ́ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ sí, ẹ kàn sí ojúlówó ọmọ Yorùbá. Ń mú yín dé bẹ́ẹ̀. A jọ lọ wò. Iye tí wọ́n fẹ́ tà ẹ gbọ́. Iye tẹ́ ẹni ọba náà sí, ẹ jọ dúnàdúrà, ẹ jọ sọ iye ẹ̀. Bó ṣe jẹ́ nu o, àní tẹ́nítì ká o. Ọ̀pẹ ló ti ń so yìí. Kó lédùà kó ṣàánú wa o. Bó ṣe jẹ́ nu wọ́n fẹ́ tà ni ẹ pè mí sórí ago.